ó mọ̀ kí ẹ̀yin ènìyàn mi Dr. Maduagba assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè mo kí ẹ̀yin àgbàlagbà ẹ jẹ́ mú fóònù lọ́wọ́ kọ́ yín níṣẹ́ kan nírọ̀lẹ́ mo fẹ́ fún yín ní ìsọ̀yè kékeré kan ìsọ̀yè yìí ó jẹ́ ìsọ̀yè kan tó gbéra gidi gan ìsọ̀yè gidi original ìsọ̀yè tó wà òkè gan ìsọ̀yè tó wà fún ọmọ ilé ìwé àti ọmọ ilé kéwú méjèèjì ni o kò ju méjèèjì yẹn lọ ọmọ ilé ìwé àti ọmọ ilé kéwú so ló lè láǹfààní láti ṣe iṣẹ́ tí mo ń sọ yìí nǹkan tó sì simple ni ó yá ní ọmọ nílé kéwú tí ẹ wó kò tètè mọ kéwú ní máa tètè gbàgbé kéwú bóyá kéwú tó ń kọ́ kò tètè nímọ̀ nípa ẹ̀ àbọ̀ ọlọ́mọ ní ilé ìwé tó jẹ́ wípé nínú ogun wọn ni wọ́n sábà rúpò tán bá kọ ní iṣẹ́ kò rántí mọ́ ní tí ìrí àtàgbàlagbà tó méké ló lè ṣiṣẹ́ yìí báwo lẹ́ ṣe ṣe ẹ bá mi lọ síbi ewé ọgbọ́ ẹ bá mi dé ewé ọgbọ́ ní dédé iye ọdún ènìyàn bí ọmọ ọdún mẹ́wàá ní ẹ ò já ewé ọgbọ́ mẹ́wàá bóyá ọmọ 21 years ní ẹ ò jẹ́ ewé ọgbọ́ 21 years bí ọmọ 30 years ní ẹ ò jẹ́ ewé ọgbọ́ 31 kódà bó bá jẹ́ ọmọ 50 years ní ewé ọgbọ́ 50 náà lẹ́ ò já ẹ wà lọ ra tàdá ẹ wà fi kọ sanokiriuka falatanza ẹ ò kọ sí ara ewé kọ̀ọ̀kan ẹ ò kọ sójú rẹ̀ ẹ̀yìn ìgbà náà ẹ wà ẹ ò sa tí ò gbẹ tó bá ti wá gbẹ ẹ wà bá mi lọ ẹ ò lọkúnná dáadáa tẹ bá wà lọkúnná ẹ ti wá hàn sanokiriuka falatanza yìí ẹ ti wá hàn ní dédé ọmọ ojú orí yín yẹn ẹ ò ti wá fọ tẹ bá wá fọ ẹ fomi fọ nù tẹ bá wá fọ nù ẹ ò wá da kíní tẹ lọ yẹ ẹ ò dá sí so ẹ ṣe kí ẹ jẹ́ ká máa mú láràárọ̀ wà láìta ògùn ìsọyè tó gbóná tó wà òkè ìlíà tó dáa gidi gan ni ẹ má ìnàdọ̀kan ẹ ṣe àìsàn yìí káwọn èèyàn lè jàǹfààní ẹ ó dàbọ̀.